yóò léwu tí mo fi pé a lè fi promote iṣẹ́ yìí nígbà yẹn òun náà ni publicity and n tó lè mú kí BBC ní London came all the way from Hilary Anderson ló wá interview mi. Hilary Anderson from BBC. Tunde Kelani TK me free. Only was the cameraman that had the camera of the recording. I'm talking of 19 precisely should be 1998. Wow. So this is, and what they did was that when Hilary Anderson came to Nigeria, the one documentary, it was 7 days documentary. I took them to the market. Ṣé mo gbogbo àwọn religion ó ti kó sí wa lọ́pọlọ kò jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Hilary Anderson from BBC, she wanted to know how traditional medicine is being practiced in the native way. Bó la ṣe ń ṣe àṣìjẹ fún yàn tó bá di obìnrin mú tó bá di oyún mọ́bìnrin nínú báwo ni àwọn àgbà àtijọ́ ṣe ń ṣe tóbìnrin á bí ọmọ tó mo bá dùbù sóbìnrin nínú báwo ló ṣe ń ṣe báwo ló ṣe ń jẹ́ padà. Getting right now. Mo mú lọ sọ́jà ìjàpá òkété ẹyẹ igún oríṣiríṣi àwọn nǹkan àbàmì tó wà lọ́jà ọjọ́dúnwó yìí ni mo mú wọn lọ. Ìyá mi ńgbà tó ń show documentary yẹn lórí tẹlifíṣàn ìyá mi ọmọ ẹ̀ tó wà ní UK ló ń sọ pé mọ́mì mo rí yín lórí BBC. Ìgbà tó ń show ẹ̀ ní BBC àwọn CNN wọ́n copy ẹ̀ lọ́hùn. They now sent John Kent to me from CNN to come and do his own documentary. Everything what they about the BBC is in the archive of the BBC. Everything is on the CNN. So me see, we thank God. So me see, ṣé mo tẹ́ bá wo recording àwọn BBC ńgbà yẹn, it was very superlative. Bí mo ṣe ń wẹ̀ ìhòòhò mi nìkan náà gbé. Bí mo ṣe ń wẹ̀ bí mo ṣe ń múra bí mo ṣe ń jẹun bí mo ṣe ń jáde bí mo ṣe ń wọlé everything. It was a full documentary because they know the value of our own traditional medicine. So ìyẹn ló fà tẹ́ pé a fi wò pé we need to develop our medicine. So the idea yìí pé bóyá media pé ṣé mo rò ní is nǹkan tí mo think about ni. And that is why tẹ́ pé jíjáde mi out láti promote traditional medicine òun ló fún gbogbo oníṣègùn ìbílẹ̀ Nàìjíríà lẹ́nìí láti jáde láti máa develop. That is why they call me a pathfinder. So me see, because I started it, but we thank God. Because kò sẹ́ni tó mọ̀ pé ìṣègùn ìbílẹ̀ lè dé level bí tó dé complex tẹ wà nígbà tí mò ń kọ́ ní 2001 about 23 years ago the complex yìí àwọn èèyàn ò believe ilé ayé pé ṣé oníṣègùn ìbílẹ̀ kan lè kọ́ tó bá possible ẹni ìṣeré ṣògùn owó nígbà tó yá ní cocaine ni mò ń gbé. My first house ilé tí mo àkọ́kọ́ kọ́ lẹ́kọ̀ọ́ was 1995 mo commission ẹ̀. Àwọn kàrá máa bù ló wá ṣe gbogbo má bù nílé yẹn. Owó tí mo fi kọ́ ilé yẹn ó dín díẹ̀ ní 20 million ní 1995. Owó mi tó wà nínú ilé yẹn tí mo lè sọ pé personal money mi nínú ilé yẹn excuse mi rò pé tó 1 million. Àwọn èèyàn ló fún mi. Mo ti rí customer àtàkọ́ pè mí. Bàbá tó ní kàrá máa bù bàbá yẹn kọ́ ló bá mi fọ̀rún kẹ́. Wọ́n pè ní Chief Adishomo Alabi Lord Rumens. He was my godfather. Bàbá yìí wo program mi lórí tẹlifíṣàn ni o. He watched my program on TV. Ó wò mí ní 1990. Ìgbà yẹn the following year ni mo bí second child mi. And that was 1994. So 1991 bàbá yẹn wò mí lórí tẹlifíṣàn. The second year bàbá mi Ṣómólú. Chief Olatunji Adishomo Alabi Lord Rumens.
ẹ bá dé kò yìí rúmẹ́sù gbogbo létò àwọn bàbá ìlú ní gbogbo left and right. The man came to me, ṣé wọ́n ló ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn yẹn? Mo wo program ẹ lálẹ́ àná, mo ní èmi ní bàbá, ìwọ kọ́ ló ń sọ̀rọ̀, bàbá àwọn bàbá ẹ̀ tó wà lọ́hùn ló ń sọ̀rọ̀, ìwọ ló ń patú méje yẹn, mo lé mi ní. Bàbá tí mo ń sọ yìí, ilé tí mo ní mo kọ́ ń gbà yẹn, bàbá yìí ò fún mi lówó, á fún mi ní 1 million tó ẹ̀mẹ́ta tó dé ní gbogbo máàpù tó fi ṣe lé yẹn pátá àwọn kàárà ló wá ṣe kàárà máàpù ìdí ní píẹ́nìtì. ọjọ́ tá à ń sílé yìí àwọn èèyàn níṣe ni mo ṣògùn owó. ilé tí mo ń gbé lálọ́ọ̀dù mọ́ gbógun tì mí pé èrò tí mo ní ti ń pọ̀ ju mo fẹ́ gbayé lọ́wọ́ òun ni o. ṣé mo it was a blessing from the God. òye nísìnyí it was a real blessing from the God pé abẹ̀rẹ̀ ṣe yìí because ẹ bá wò ń gbà yẹn the practice and the level of traditional medicine in Nigeria is so backward that how many people need the acceptability of traditional medicine at that time kò tí ì pọ̀ kò yẹ nísìn bí ìsìn. And kí dẹ̀ ló fa di pé the way they practice it, the way it's being packaged, some are very local. So ìyẹn ló wà wípé okay bó o la ṣe lè develop iṣẹ́ yìí. And I went out. I traveled to some countries. I saw the way they practice their traditional medicine. Development yẹn lèmi náà wá gbé wọlé. ọjọ́ tí àwọn NAFDAC fún mi ní approval lórí oògùn mẹ́fà. Dora ò tí ì dìgbà yẹn o. Dora, in fact, it was a military regime láwa. It was, we are not in civilians. We are not in civilian. Ṣẹ́mọ̀ ìgbà tó ń fún mi náà wà ń gbà yẹn ṣẹ́mọ̀ NAFDAC kò tí ì wà west standardized like this. But àwọn ṣì ń regulate wa náà gbà yẹn wọ́n á fún mi lápòvà lórí oògùn bíi mẹ́fà. Oògùn yẹn mo wá pé ìjẹ́ ká capsulate ẹ̀. Mo wá capsulate oògùn yẹn. Mo wá bọ́ sórí NT ìtẹ́jú ojú. Mo wá sọ̀rọ̀. Ọjọ́ kejì láti Ministry of Health wọ́n kọlẹ̀kùn lé mi pé how possible báwo ló ti gbó ìṣàlàyé báwo ló ti lè ṣe oògùn ìbílẹ̀ sínú capsule. That's not possible. And I dramatize everything to them. Mo gbé machine jáde, mo gbé àgúnmu jáde, mo lóòdù capsule, mo dẹ̀ ṣe lójú wọn ní mo ní mo ti ń jẹ́ nílùú òyìnbó nìyẹn. It's technology ni. Kò sí kankan tó wà bẹ́ẹ̀, technology lásán ni. Because ẹ bá wo most of people in Nigeria here, oògùn tó bá kóró wá láwọn òyìnbó. And 90% of traditional medicine or herbal medicine is very bitter. Tó bá fẹ́ lómi gbà yẹn, àwọn bàbá wa tó bá àgúnmu wá ní kó máa lọ fẹ̀kọ́ gbóná lò. Bẹ́ẹ̀ fọmọ kan ní ìsìn yìí ó máa dànù ní kò ní. Forgetting that nǹkan tó bá kóró ń lọ rẹ inú, they won't take it. Then ṣe mọ̀, but we thank God that when we now introduce packaging, that is why I want to give kudos to the late Professor Dokita Akintunde. The woman actually contributed a lot to the progress of traditional medicine in this country because she actually stand firmly lórí standardization of herbal medicine. So you need to see. So it's well, I thank God for all the things that we have achieved. Báwa náà ṣe kéré mọ̀ àwọn náà rí díẹ̀ nínú nǹkan tẹ́ ń sọ yìí because what that tẹ́ ń sọ yìí náà ń gbé kùsùn so mo dẹ̀ kò sí méjì lórí tẹlifíṣàn báyìí so ìbílẹ̀ jẹ́rìí ẹ̀ so ibi tí ìṣègùn ìbílẹ̀ wa dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí a mọ̀ pé ológo náà ni ó máa ń lógun tí a bá ti gbé àwọn ìgbésẹ̀ kan nínú wa àwọn competitors ti lọ́tún ló sì táwọn mọ̀ ń pa ìrádà tó jẹ́ pé wọ́n wà pẹ̀rẹ̀ yín gẹ́gẹ́ bí pathfinder wọ́n tẹ̀lé yín lákọ̀ọ́kọ́ báwo lẹ ṣe manage àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan ní ẹ̀kejì ni àwọn tó ń ṣe ayédèrú oògùn ìkọ́ sígbà tẹ́ ẹ dé tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ṣe sí capsule tẹ́ ẹ ṣe sí bò àwọn kan náà wò pé àdàpọ̀ náà wà mẹ́ẹ̀ kò sí kírú ẹ̀ mọ́ wáyé báwo lẹ ṣe tún manage àwọn yẹn náà
ẹ ṣe gan ọmọ mẹ́ta ló jọ rìn papọ̀. Àkọ́bí ọmọ òní ògo, the second child òní ìlara, the third child òní ogun. Ọmọ tó bá ti ní ògo ó ti kọ lẹ́tà sí ìlara, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe lára ẹ̀. Ìlara yẹn ló máa wá bí ogun. Ṣùgbọ́n kò sí ọmọ tí ẹ rí ẹni tọ́lọ́run bá ti dé ní adé ògo láyé, ó máa níṣòro gan o, kò tó máa borí ìṣòro yẹn, no matter the challenges. Ẹlòmíì ó wáyé wá nọ́jà wàràwàrà ni. Bàbá mi ó fi yé mi nígbà ayé ẹ̀ pé a ní odò tó bá ti ń sun wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ a ní kì í dá, a ní ẹ̀ náà ń pè lórísun omi. Ó ní tó bá ti rí odò tó bá ti rí odò tó ṣe wá ó ní tó bá ti lè dá wẹ́m ó ní kò ní súnmọ́. Bàbá tó dùn. And that is how tí mo ṣe lò sí ayé mi. Ṣé mo iṣẹ́ yìí òfin bẹ́ẹ̀ tí mo sọ pé mo bá àwọn kan lórí atẹ́gùn. You understand? Mo wá wò pé dimension wo lèmi fẹ́ lò, mi ò ta sẹ́nì kankan, mi ò oníkálukú wà lórí line yẹn. You understand me now? Mo wá wò pé kì báwo ni mo fẹ́ ṣe program mi tó máa yàtọ̀ sí ti àwọn tó ti wà lórí atẹ́gùn. Mo wá gbégbá another dimension tó yàtọ̀ pátápátá sí ti wọn. Gbogbo tí mo fi ń sọ lórí atẹ́gùn ju 5 minutes lọ́gbà yẹn. So meaningful because drama yẹn ni mo fi call attention àwọn èèyàn wọlé. Tó bá ti wá wò tán màá sọ fún ìṣẹ́jú 5 to bring a lot of attention. Gbogbo ògbà àwọn yẹn ìlara wà, ogun wà, but wọn ò rí kankan ṣe sí. Jọmísì ìran tèmi ló ń ṣoògùn. Mo kì í ṣe pé ẹni ó kàn wo pé àkíní iṣẹ́ wo ni mo lè ṣe oúnjẹ yàsí díẹ̀ kọ́ lélẹ̀. Bàbá tó bí bàbá mi ọdẹ yẹn kò ló máa ń dà. Bàbá tó bàbá mi náà ń pè ní òrí mẹ́kùn lùyì àdùdù jìlọ̀jìlọ̀ kẹ́lẹ́ran sí ìké rúrúrú, òrí mẹ́kùn àlọ́tọ́ kẹ́lẹ́ran sí ìké. Ọdẹ ni ológun ni ó máa ń kì í fìbọn pẹran, ó máa ń dẹkùn pẹran ni. Adẹkùn tó bá ti dalẹ̀ awọnugbó adẹkùn apẹran jọ atúndéyàn padà. A pé àwọn ìyàwó gbẹ́jọ lónìí àtàwọn ọmọ wa ní kó máa lọ sóko máa lọ kẹrin wálé. He has so many children, ọmọ tó bí pọ̀ gan. But bàbá mi nìkan ló ya ṣẹ́ẹ̀ṣì kù fún. Bàbá mi nìkan ló dẹ̀ kìlọ̀ fún pé kò gbọdọ̀ wọnú gbó lọ bá wọn lọ du obì tàbí kó máa du kòkó. Ní bàbá mi gbọdọ̀ bá wọn kòkó ní o, obì ní o, oko iṣu ní o. Oníjọ́ tí bàbá mi bá ti wọnú gbó lọ ń bá wọn du kòkó du obì ló máa ṣe. Oníṣẹ́ ògùn ni kó máa lọ ṣe. And there is nowhere tí àwọn ọba aláyé tó ń wọ àwọn ọba aláyé tó ń wá sọ́dọ̀ bàbá mi wá ṣoògùn tí mo mọ̀ mọ́kànlá ni wọ́n. Lẹ́kìtì àbí káàkiri. Jọmísì ọba oyè kan ọ̀rẹ́ bàbá mi ni tó fi kú, ọba Adéyẹnká oyè kan. Sáadé Sọjí Adérẹ̀mí ọ̀rẹ́ bàbá mi ni. Sáadé Sọjí Adérẹ̀mí. My father was a very powerful man. Oyè ní sí i. So ìdílé tó tèmi ti wá ìdílé tó ti ń to oògùn ni mo bá iṣẹ́ ìran mi ni. The practice of traditional medicine is within my family for over 500 years of existence. So èyí sì yìí tàbátà ọdún ẹ̀ ni. Ó ṣe mọ̀ pé ayé ti dá ayé irọ́ nísìnyí. Even tẹ́ bá wo táìmù àlàáfíà tá à ń sọ yìí, ìlú sì dá. Jọmísì bóyá nǹkan tí ò jẹ́ kí àwọn fake wọ̀nyẹn pọ̀ ni pé kò tí ì sáyé packaging. Tó o bá dọ́dọ̀ mi oògùn mi ò lè rí. Kì í ṣe nǹkan tó kàn lè lọ sórí igbá gbókè oògùn yìí àlàáfíà ti ṣe o jẹ́ kí mi náà lọ ṣe fake, you can't do it. Bọ́ngbà tó ti di pé iṣẹ́ ìṣègùn ti di pé ká máa ṣe packaging, ó lè lọ sí orí mákẹ́ẹ̀tì, ibẹ̀ ni ọ̀rọ̀ ayédèrú ti wọlé. And tẹ́ bá wo introduction of traditional medicine to that level kì í ṣe nǹkan tó burú, àwọn èèyàn wa náà abuse ẹ̀. Ìgbà tí mo gbọ́ Ṣọmọ jáde, the
only bitters tí ó wà before Oshomo was alomo tó kọ́ láti Ghana. The only indigenous bitters táwọn èèyàn mọ̀ ń gbà yẹn was Oshomo. Oshomo was raining. Kojú oṣù mẹ́ta gẹ́gẹ́ tó kojú oṣù mẹ́ta tí mo gbọ́ Oshomo jáde tó ti fake mọ́ mi lọ́wọ́. A tún arrest wọn. A wà ní kóòtù. Gbogbo mo change gbogbo ike carton everything about the product we change here. And now came out with another new brand of Oshomo. Mo wà ní kóòtù. Àwọn mẹ́jọ lẹ́kọ̀ọ́ yìí wọ́n fake Oshomo product tí mo dẹ̀ gbé wọn lọ kóòtù. Kóòtù làwọn àtọ́nà ojú náà sí factory ló ti ń produce in 2013. And we lost over $500 million. We lost over 500 million one single day. So that is the society we are. Shall we say? But everything is not about the government. It's about we. Our fúnra. Although government has some role to play, àwọn tó ń ta ọjà yìí gan, they have some little fault. Because ìwọ tó mọ̀ pé ọjà tó ń gbà fún ẹ yìí fake ni, why did you collect it from them? Are you getting me right? Ìṣòro Nàìjíríà yìí, any business àbí any òwò tó bá ti ń ṣe tí Ọlọ́run ní kí òwò yẹn kó búyọ, tọ́lọ́run ní pé nǹkan tó ń ṣe yìí o ayé tẹ́wọ́ gbà, ọ̀ndà tó bá múra kó tó lu 48 hours lórí ẹ̀ wọ́n á bẹ́ẹ̀ compete ẹ̀. That's a problem. Tẹ́ bá ti rí nǹkan táwọn èèyàn ò copy, á jẹ́ pé nǹkan yẹn ò dáa. Nǹkan tó bá ti dáa tí àwọn èèyàn ń demand lé lórí, excuse àwọn máa copy ẹ̀. Àfi tó wáyé pé capital investment yẹ ó pọ̀. Intensive. Sìmẹ́ǹtì Dangote tó bá rí mísà ti ṣe fake ẹ̀ wá sí. Ó gbọ́ ẹ̀ pé wọ́n ti wo capital investment pé ó dàbí owó tá a lè fi gbé kínní ìjókòó ó lágbára díẹ̀. Sọmi sí i. But nínú nǹkan tó easy jù láti ṣe fake ẹ̀ ní nǹkan tó ń mu. Nínú nǹkan tó easy jù láti ṣe fake láyé ní nǹkan tó ń mu. Nigerian bill tẹ́rí yẹn product wọn nínú èrúmàdé palọ̀ wọn á ṣe fake ẹ̀. Ṣé bí nǹkan mímú ni? Ìgbà bẹ́ẹ̀ ló máa fi lọ ra ìgò, wọ́n á lọ ra ìgò star ní mákẹ́ẹ̀tì, wọ́n á lọ ra ìgò star, wọ́n á kójọ, wọ́n á débẹ̀ sí rọ, wọ́n á dẹ̀ mú páìpù kan. Sọmi sí i. Tẹ́ bá dé mákẹ́ẹ̀tì nísìnyí, bitters tó wà ní mákẹ́ẹ̀tì á lé ní 1,000. Whereas as at 2013, tẹ́ bá dé orí igbá, bitters tó wà ní mákẹ́ẹ̀tì kò lè ju 3 lọ. In fact, bitters tó wà lórí igbá ò lè ju gbogbo bitters tó wà ní market as at 2013 ò lè ju 5. But the top rate, number 1 is Oshomo. The second is bóyá alomo. Ẹ lọ sí market lè di dábọ̀ 1,000. NAFDAC tó wà lára ẹ̀ fake number ni. Ibi tó ti ń ṣe ẹ̀rì mọ́ ìrọ́kúrọ̀ náà lọ síbẹ̀. Nígbà tí mo gbé Oshomo jáde, ẹ́skísà. Àwọn staff mi wọ́n gbé Oshomo méjì sórí tébù. Wọ́n ní ẹ́skísà wọn ní kí n mú fake jáde kí n mọ́ gbé jáde. Mo wá wò títí báyìí mo wò báyìí. Mo ní product mi lè yìí, mo tún mú kejì mo wò bí orí yàtọ̀ nú kíní yìí. Àwọn ní kí tútù mo tún wò. Wọ́n ló dáná ẹ́skísà jẹ́ ká já sínú kọ́ọ̀pù. Wọ́n já kìíní, wọ́n dà sínú kọ́ọ̀pù. Mo ní eléyìí mi ní eléyìí. Wọ́n mú kejì wọ́n jà báyìí. Òórùn gbalẹ̀ ní ti lójúdú kíra. That is fake. Wọ́n wá lélẹ̀ ló pọ̀ ní market. Fake yẹn gbọ́gbọ́n ló pọ̀ ní market. Just that. So the government, the agency, they have a lot of work to do. Nítorí bá ti yè mú ẹ as a practitioner tó ti ń ṣe oògùn packages tó ti ń gbé lọ sí open market, ẹ̀sìkìsà gbogbo irú àwọn nǹkan báwọn yìí kò máa expect a police kó má ṣẹlẹ̀. Because number 1, nítorí any product tó bá ti dé ọjà gba tó ti dé open market tí Ọlọ́run wá ní kí ọjà yẹn kó bọ́ sí àtẹ́wọ́gbà wọ́n like ẹ̀, excuse ẹni tó ń ta gangan ló máa lọ tó bá ti di pé demand pọ̀ ṣé o pé demand ló máa ń create supply. So when there is a demand and the supply
was very, very minimal. You have created a vacuum and that will be fake. Ẹni tó ń tajẹ gangan ló máa lọ sọ fún ọmọ Yíbò kan pé Obina, this product you see the demand dey too much but the person wey dey produce am maybe you no get capacity. Can you do it? Don't worry, by tomorrow I will supply you 200 carton. You don't think it was shadow. So it is government nìyẹn àbí àwa ara wa because we are cleaning ourselves. You understand me now? Kì í ṣe nǹkan tí individual kan lè dá ṣe. You understand? Àwa fúnra ara wa la máa bára wa sọ̀rọ̀ because ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń tà ó jẹ́ rí tẹ́ bá wo bitters tó wà ní market and sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn because most of these bitters they are chemically produced chemicals lọ́wọ́ sí mi wọ́n á ní mi tó bá ti mú báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin ìṣẹ́jú kan nǹkan ọmọkùnrin máa chemical ni drugs ni and it's killing a lot of these our young people. So these are the areas the government need to look into. So I mean, see, so it's a very serious problem. It's a very, very serious problem. But about wo ọjà gan nísìnyí, apart bitters, ọ̀pọ̀lọpọ̀ tó bá dé ọjà lẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń rà lọ́jà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ pé kò ṣara lóore ni, òun ló jẹ́ kó oríṣiríṣi àwọn àìsàn tó pọ̀ wù ú, òun ló jẹ́ kí diabetes lọ bí bèbè ṣùá. Tọ́mí sí fake ti pọ̀ jù because wọ́n fake ńgbà míì ó máa ń dà packaging fake ńgbà míì ó máa ń dà ju original lọ. A fake product wọ́n á package ẹ̀ débi pé original tó bá gbé sẹ́gbẹ̀ẹ́ wọ́n máa pè original ní fake. Yeah, that's what is happening. Ẹ ṣe kó sá nígbà tí ẹ wà ní kékeré sá ṣé láti bàtẹ́ ti wà ní kékeré ni iṣẹ́ ìṣègùn ti wù yín ni àbí bàbá yín ló ní dandan iṣẹ́ ìṣègùn ni kí ẹ̀yin náà ṣe ẹlẹ́ẹ̀kejì jẹ́ ẹ ṣe tán àbí láti nígbà tó yẹ pé ẹ jogún ọ̀dọ̀ bàbá ṣé ẹ̀yin náà fẹ́ jẹ́ kí àwọn ọmọ kó jogún iṣẹ́ lọ́dọ̀ láti fi lé àwọn ọmọ lọ́wọ́. Ẹ ṣe gan ọmọ kékeré jòjò ló ní mo wà tí mo ti bá bàbá mi lọ ògùn lórí ọlọ. At the age of 6 years, ọmọ ọdún 6, bàbá mi á gbé ọlọ fún mi. Akin gba ọlọ yìí, ẹ máa lọ kíyìn lórí ọlọ. Àwọn kọ́sítọ́mà ẹ̀tàn bá dé ọ́nà bàbá ọmọ yìí sì kéré, á ní ṣé tán bá ti fún mi lóúnjẹ, á ní ṣé ìdí máa ń fi sí àbẹnu, màá lẹ́nu, á nígbà máa lọ lọ, á ní tó ti mọ̀ pé oúnjẹ ẹnu ló ń lọ. Ṣé mọ̀ nǹkan tó ń jẹ bí mi ni? Nǹkan tí láti inú ìṣẹ̀mí mi wá mo ti mọ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀. For example now, èmi ò mọ̀ ọ̀tọ́ jẹ́ kí n mọ ìtàn yẹn. Nígbà tí mo wà ní kékeré, bàbá mi ṣe oògùn. Bàbá mi ń tayò, ó máa ń tayò nírọ̀lẹ́. Bàbá mi wá ṣe oògùn kan, ó ṣe oògùn yẹn, ó rọ sínú ṣẹ́rẹ́, ó wá gbé sínú yàrá ẹ̀ níbàdàn ni, ó wá lọ tayò. Kí bàbá mi tó dé, àwọn ọmọ àdúgbò bá kó wọn wọ àwọn ọmọ àdúgbò tàjọ ń ṣe dé ní kékeré ni o bá kó wọn wọnú ilé wọn á lọ gbé torí pé ojú mi ló ṣe oògùn yẹn wọn á lọ gbé oògùn yẹn wọn á bùlé àwọn ọmọ kéékèèké yẹn lọ́wọ́ pé kó máa dàjẹ kó máa lò. Oògùn yẹn wọ́n dẹ̀ jó ní ẹ mọ ọmọ kéékèèké wọ́n ṣe da oògùn yẹn ẹlòmíì dà sójú gbogbo ara ẹlòmíì kìkì dá oògùn tó jó yẹn ni. Bàbá tí wọ́n tọ́jọ́ ń gbélé bàbá yẹn wá dé kí leléyìí bí bàbá yẹn ti sá lọ síbi tí bàbá mi ti ń tayò nìyẹn ló ní wo ọmọ yẹn ti pa àwọn èèyàn sínú ilé òkú rẹ pẹtẹ ní bàbá mi ṣe sábọ̀ nìyẹn ló bá bá ọmọ kéékèèké wọn pọ̀ pé kí leléyìí bàbá mi ní kálọ̀ oògùn burúkú ni oògùn yìí ó ṣe máa pa gbogbo àwọn nìyẹn bàbá mi jẹ́ kí n mọ̀ pé oògùn ká tó o bá fi ṣe ra ẹ̀ máa fi ṣọ́ mi yẹn. You understand? Àtìgbà yẹn ni bàbá mi ti sọ pé tóun bá ti ṣoògùn tí bàbá àtìgbà tí dáadáa mi bá ti ṣoògùn àwa ṣoògùn sínú ṣẹ́rẹ́ àwa towó ẹyọ sí àbíọ̀kọ́ pálára àwa dí ẹrù tó bá ti ṣoògùn yẹn tán á di owó ẹyọ mọ́ lára àfẹ̀jẹ̀ pálára ṣẹ́bìtì tó pé tó bá ti ń rí báyìí ẹ̀rù máa báyà ti súnmọ́
so nígbà tí mo wá dàgbà right mo wá béèrè question lọ́wọ́ bàbá mi pé kí ni ìtumọ̀ àwọn owó ẹyọ tẹ́ máa ń so mára ṣẹ́rẹ́ oògùn wọ̀nyí ó lé mi ni mo fà á lọ́jọ́ kan tó gbórí nípa ọmọ tó wà ní ọmọ mọ́kànlá ní bàbá lọ́jọ́ kan wọ́n á sọ sórí yẹn fún mi pé kì í ṣe gbogbo tó ń tò mara kiri ló máa jẹ́ kó oògùn ṣiṣẹ́ pé but láti jẹ́ kí ọmọdé kó sá tó bá rí láti pé tó bá ṣe oògùn kọ́mọdé tó tọmọdé bá débi ẹ̀rù á bà á ó ní gbogbo oògùn tó máa ń di owó ẹyọ mọ́ lára tá a fẹ́ jẹ pa tá a ṣe everything yẹn just to create fairness it doesn't make the medicine to work at all oògùn fúnra rẹ̀ ti wà ń bẹ̀ ọ̀tọ̀ bọ̀ pé kọ́mọdé rí kẹ́rù bà á sọmísì yìí ó ní gbogbo owó ẹyọ tó máa tò sí lára everything olóyìnbó náà gbà tó fẹ́ ṣoògùn tiẹ̀ àwọn oògùn kan wà tó máa fẹ́ kọ́mọdé kó dé díẹ̀ tàbí kó lò wọ́n á ṣe oògùn yẹn wọ́n á ṣe kọ́bẹ̀ débi pé tọmọdé bá mú oògùn yẹn tó bá lóun fẹ́ ṣí ó lè wà lórí ẹ̀ for 10 hours kò ní oògùn yẹn ṣí. you understand me now? So nǹkan tí yẹ́mọ̀ ọmọ tó ẹgbẹ́ láti bí ọmọ ọdún mẹ́fà ló ti ń bá bàbá ẹ̀ lọ nǹkan ti gbá ṣàwo nǹkan mọ̀ ó dàbí ọmọ tí ó ń bá bàbá ẹ̀ lọ sóko náà ni torí pé àgbẹ̀ ni bàbá òun ṣé mo pé tó bá yá tó bá wo level tíṣẹ́ yẹn fi ń lọ ó máa wù láti ṣiṣẹ́ yẹn because tó máa ń fẹ́ mi ní joy was that when my father was alive kò sí ojúmọ́ náà láyé tí bàbá mi ò ní gba ẹ̀bùn bàbá mi ò fowó raṣọ ẹ̀dùn fowó raṣọ rí máa káṣọ wá fún mi gbogbo àwọn tó wà ní gbági oríṣiríṣi àwọn adájọ́ oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn láwọn nǹkan oríṣiríṣi tó ti ṣe so ó fún mi ní a lot of inspiration láti mọ̀ pé kì í máa ṣiṣẹ́ but 90% àwọn oògùn tí mo fi 90% of àwọn oògùn tí mo gbé jáde under Yemkem today àwọn oògùn tí mo fún ara mi jáde lọ gbá research ni mo lọ research ẹ̀ right because the practice of my father is 100% of the spiritualism aspect. Sọmísì yìí ẹ mọ̀ pé yẹn ń ṣe nǹkan tó lè lọ gbọ́ sórí àtẹ so mo láti jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ bàbá mi màá lọ sọ́dọ̀ wọn màá lọ kẹ́kọ̀ọ́ mo rìn káàkiri mo rìn lọ different places láti lọ acquire more knowledge so traditional medicine tẹ́ ẹ rí yẹn is a knowledge that you need to acquire it's a knowledge you acquire from one generation to the other. Are you getting me right now? So ṣe ẹ rí nípa ti ọmọ pé bóyá ó jogún ẹ̀ ó máa wà ọmọ tó bá ní tẹ́sì sí pé ó fẹ́ kó máa ṣiṣẹ́ ìgbà míì ìmísí látọ̀run kò ní fi sí lára. Bàbá mi òfin bí ẹ̀ bàbá bẹ́ẹ̀ jáde lọ sí tí bàbá mi tó bá ń lọ sí igbó awo kì í mú bàbá mi lọ ìyàwó mi jọ lóní but ṣe rí bàbá mi ó ní ìyàwó kan right ìyàwó yẹn ọmọ tó wá bí àkọ́bí ọmọ ẹ̀ òun ni bàbá yẹn láìkì jù so tó bá ti ń lọ sí tó bá fẹ́ travel bàbá yẹn ló máa mú dání wọ́n lè travel fún oṣù mẹ́fà tó ní wá sílé àbúrò ló jẹ́ sí bàbá mi ò bọ̀ tí ìyá ọ̀tọ̀ ló bí but ìyá ẹ̀ bàbá yẹn láìkẹ́ are you getting me right now òun gangan ló yẹ kó máa ṣiṣẹ́ yìí not even my father ẹni tó mọ ìtàn bàbá tó bí bàbá mi bàbá tí mò ń sọ yìí ni in fact gbogbo ìtàn bàbá yẹn bàbá tí mò ń sọ yìí ló pa fún mi dáàdi mi ò fi bẹ́ẹ̀ sọ much story of his father bàbá yìí ló sọ bàbá yìí ló jẹ́ kí n mọ̀ wípé onítàwọn bá ń lọ nínú igbó tálẹ̀ bá ti lẹ́ ó ní akínmọ́nísà ó ní àlùjọ ní bàbá wọn lálùjọ ní èèyàn ni ó ní táwọn bá ti dalé ó ní tí alẹ́ bá ti lẹ́ nínú igbó ó ní bàbá wọn ó ní apẹ̀rẹ̀ ògùn ẹ̀ ló máa ń rù bàbá tí mò ń sọ yìí apẹ̀rẹ̀ ògùn bàbá wọn òun ló máa ń rù ó ní tí bàbá wọn bá ti fẹ́ travel ó lápẹ́ wọn ní kílá ní gbọ́dọ̀ wá síbí ó lá bu ògùn sórí wọn á padà jọ sí á gbé apẹ̀rẹ̀ ògùn yẹn sí wọn lórí
a ní kò máa nìṣó wọ́n lè lọ bẹ́ẹ̀ fún 6 months oṣù mẹ́fà wọn ní wálé. ó tálẹ́ bá ti lẹ́ nínú gbó ó lágbá pẹ̀rẹ̀ yẹn wá gbé lórí òun báyìí a ní òrìṣà òkè gbẹrù ẹ̀ dání sókè apẹ̀rẹ̀ yẹn máa hàn lójú òfurufú ó ju ayé àti tọ̀run máa rọ̀ kò ní débẹ̀. ó ní inú igbó yẹn ni bàbá òun máa ti lọ gé ewé ọ̀gẹ̀dẹ̀ á lọ gé àwọn atẹ́sílẹ̀ lẹ́ nínú igbó á ní kó sùn síbẹ̀. ó ní kí wọn àtẹ́bọ́lá máa jẹ àwọn onídébi tó ń bá wà o ó ní bàbá òun á rìn lọ òun ò ní bàbá òun á rìn lọ. ó ní tó bá ti kù díẹ̀ fẹ̀rẹ̀fẹ̀ kí ilẹ̀ máa mọ́ á ní kí lájí ń pẹ́ òun á tún dìde ó lá náwó sókè òrìṣà kì í ẹrù ń dà bá ń gbélé lọ́wọ́ á tún jábọ́ sí lọ́wọ́ á tún gbélé òun lórí. nígbà tó máa ọjọ́ méje ló fi pọ ògùn ló fi ń pọ ògùn. náà ìyẹn grandfather mi náà ibi tí mo lọ lélẹ́yìí ṣé pé bàbá yẹn gangan ló yẹ kó máa practice iṣẹ́ yẹn. náà ó nígbà tí bàbá àwọn tó fẹ́ ya iṣẹ́ because ó bímọ ọkùnrin tó pọ̀ mo sọ pé iṣẹ́ yìí is more divine. You understand me now? Ó ní bàbá àwọn gbà tó fẹ́ yaṣẹ́ fáwọn ó ló gbé igbá kan ó ló gbé sínú yàrá ó ló wá ń pè wọn ó wá ń pè ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan ó lá pè lè lágbájá ọyá wọnú yàrá yẹn nǹkan tó bá ti rí inú báyìí kó máa ń sọ fóun. nínú gbogbo ọmọkùnrin tó bí including bàbá túyí tí mo sọ yìí bàbá yẹn ló máa ń gba jáde a ní kàn lọ wo inú yàrá a ní kàn lọ sínú yàrá yẹn kàn lọ wo nǹkan tó bá ti rí inú bẹ́ẹ̀ kó a sọ fóun tẹ́lẹ̀ bá wọbẹ̀ a jáde òbá àwọn òní kankan a ní kó máa lọ a tó pẹ́ ní kejì yá wọbẹ̀ yá wo nu kìlá ní ìyá bàbá yẹn ó ní kó lọ wò tó ẹ̀mẹ́rin wàhálà àwọn yòókù yẹn ẹyọ kọ̀ọ̀kan tó bá ti lè lọ sínú yàrá yẹn tó bá ti lè wọnú yàrá yẹn tó ń jáde tó láwọn òrí kankan anìkan máa lọ kò bàbá yẹn torí love tó ní sí ìyá ẹ àtòun anìkan lọ wò alóhùn òrí kankan ó wá kan dáàdì mi dáadáa ni dáadáa bàbá mi dáadáa yàwó bẹ yàwó bàbá mi bá jáde ó bá òun rí nǹkan òun rí ààfin òun rọ́bà kan kì í gbé adé sórí tún lọ bẹ̀ tún lọ wò ẹ̀mẹ́ta ni bàbá mi wọ yàrá yẹn ló ń sọ nǹkan tóun rí nínú gbá yẹn fún bàbá yẹn. ibi tó ti wá padà bàbá mi mọ́ra ni ẹ pé ẹni tó